nítorí adc david mark àti raufu arẹgbẹṣọla tún bínú rangbọndan bí ọjọ́ ti ń súnmọ́lé tí inec tó ń ṣètò ìdìbò ń gbé orúkọ àwọn tí yóò díje jáde àti àwọn ẹgbẹ́ tí yóò kópa nínú ìdìbò náà pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ ọ̀hún. ọkàn àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú adc kò balẹ̀ ní tiwọn o. ohun tó sì fa ìbínú tuntun tí àwọn alága ẹgbẹ́ òṣèlú náà àti akọ̀wé wọn david mark pẹ̀lú raufu arẹgbẹṣọla fífa ìbínú yọ nílé ẹjọ́ gíga ìlú àbújá lánàá òde yìí nìyẹn. ṣe níwájú adájọ́ peter lifu ni wọ́n wà. ẹjọ́ tí wọ́n ń bá ara wọn fà náà ni ẹjọ́ ta ló lẹ́gbẹ́ adc. bàlá gòǹbè tó lóun ní igbákejì alága ẹgbẹ́ òṣèlú náà tẹ́lẹ̀ ló gbé wọn lọ sílé ẹjọ́. ẹjọ́ náà ni wọ́n sì ti fà títí tí wọ́n fàdé ilé ẹjọ́ tó ga jùlọ supreme court kó tó di pé àwọn yẹn tún dá wọn padà wá sílé ẹjọ́ gíga yìí tí wọ́n ní bí iná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ onítọ́lẹ̀ kan. Arẹgbẹṣọla àti àwọn adarí ẹgbẹ́ náà ti jáde lóṣù tó kọjá pé àwọn ò fẹ́ kí peter lifu dá ẹjọ́ àwọn ò fẹ́ nídìí ẹjọ́ náà rárá. àmọ́ adájọ́ náà fúnra ẹ̀ ti dájọ́ pé àwọn aráabí náà ń najú lásán ni torí kò sẹ́ni tó lè yan adájọ́ tí yóò dá ẹjọ́ ẹ̀ nínú olùpẹ̀jọ́ àti olùjẹ́jọ́. adájọ́ àgbà ilé ẹjọ́ gíga ní pín ẹjọ́ tó bá sì ti pín fún adájọ́ kọ̀ọ̀kan ni tòun yóò dá. òun ló ní ọ̀rọ̀ tí àwọn Arẹgbẹ́ tilẹ̀ sọ pé kí òun fi ẹjọ́ náà sílẹ̀ kó tẹ̀wọ̀n. ló bá ní kí wọ́n gba kámú kí wọ́n jókòó jẹ́ bí ṣègede ti balẹ̀ sẹ́ẹ̀kẹ́ tó bá tóbi. bẹ́ẹ̀ ló ṣe pé ọkàn àwọn Arẹgbẹṣọla yìí kò balẹ̀ sí adájọ́ peter lifu, kò balẹ̀ sí bàlá gòǹbè tó gbé wọn wá sílé ẹjọ́ náà. bẹ́ẹ̀ ni wọ́n ń fojú ẹ̀gbẹ́ kan wo apc pé àwọn gan nìṣòro àwọn. ọkàn ẹnikẹ́ni ò balẹ̀ nínú ẹgbẹ́ wọn. àìbalẹ̀ ọkàn náà lè débi pé nígbàrà tí alhaji atiku abubakar dé láti ìlú òyìnbó tó lọ látọjọ́ yìí ló ti sọ̀rọ̀ tó sì pariwo. ó ní àwọn ti gbọ́ o, àwọn sì ti mọ̀ pé àwọn kan ti múra láti lo àwọn adájọ́ àti ète òṣèlú láti rí i pé adc kò sí nínú ẹgbẹ́ òṣèlú tí yóò kópa nínú ìdìbò ọdún 2027. ó ní gbogbo ète wọn ló wà lọ́wọ́ àwọn o, àdàbà àwọn kan ń pègèdè. ó wá ṣe bí ẹyẹlé ò gbọ́ ni o, ẹyẹlé àwọn gbọ́ títìrì ló ń tiri ni. bẹ́ẹ̀ ni àtìkù kúkú la ọ̀rọ̀ mọ́lẹ̀ tó ní àìtódòótọ́ sí ní jẹ́ kọ̀ǹkọ̀díjú ìṣíndíjú olódòmámù tọ̀mí ìtọ̀mí Daru ká kúkú fi odò sílẹ̀ ká tọ̀ sí bèbè odò. àìtó ẹyin kàlà àfọwọ́bò o. àtìkù ní kò sí ẹlòmíì tó wà nídìí ọ̀rọ̀ àwọn ju apc lọ o. àwọn ni wọ́n wà níbẹ̀ tí wọ́n ń lo àwọn èèyàn tí wọ́n wà níjọba wọn láti da nǹkan rú fáwọn láti rí i pé àwọn kò kópa nínú ìdìbò náà torí wọ́n ti mọ̀ pé kò sí bí àwọn ti lè ṣe é. kódà bí ẹgbẹ̀jì ń wẹrí fún wọn, ààrẹ àwọn ìyẹn ààrẹ bọ́lá tinubu yóò jábọ́ nínú ìbò náà, yóò lulẹ̀gbẹ̀ nítorí òun àtìkù ní ohun tí òun yóò fi lù ú lálùbami. bàbá náà ní wọn yóò rò pé bí àwọn ti ń ṣe kinní ọ̀hún tẹ́lẹ̀ ni o, bí wọn yóò ṣe pé nìyẹn àfìgbà tí wọ́n bá fi mú dánrin lásìkò ìbò látọ̀dọ̀ òun. bàbá náà ní àwọn apc ìyẹn àwọn tí wọ́n jẹ́ aṣáájú wọn mọ̀ pé ó ti bọ́ lọ́wọ́ àwọn. ìyẹn ni wọ́n ṣe ń daṣọ dúdú borí tí wọ́n wá ń jókòó sínú òkun tí wọ́n ń ta fàsáwọn nínú adc. pé lóòótọ́ wọn yóò máa gbìyànjú o, àmọ́ kò ní sí ohun tí wọn yóò lè ṣe nígbẹ̀yìn. lára ìfọkànbalẹ̀ tó wà fáwọn aṣáájú adc yìí nìwọ̀nyẹn, wọ́n sì ń jàporó gidigidi. ohun tó jẹ́ kí àwọn Arẹgbẹ́ faraya nílé ẹjọ́ rèé nígbà tí bàlá gòǹbè tún dé síwájú adájọ́ náà tó ní òun fẹ́ yí àwọn kinní kan padà nínú ẹjọ́ tí òun ti pè. bóyá bàlá gòǹbè ti rí i pé ẹjọ́ tí òun pè tẹ́lẹ̀ náà fẹ́ mẹ́hẹ níbìkan tàbí pé àwọn aṣáájú adc yìí ti rí àṣírí òun ni, ọ̀rọ̀ náà kò yé èèyàn o. àmọ́ kí wọ́n tó délé ẹjọ́ ní bàlá ti kọ̀wé wá, ó ní òun fẹ́ yí àwọn kinní kan padà nínú ẹjọ́ tí òun ti pè. níwọ̀n ìgbà tí òfin sì ti gba òun láàyè pé ó lè yí ẹjọ́ náà padà níye ìgbàkigbà tó bá fẹ́, kò sẹ́ni tí ó lè dá òun dúró sí i. àmọ́ bó ṣe wí bẹ́ẹ̀ ni agbẹjọ́rò david mark sulaiman maru dìde pé kó sinmi kó jókòó jẹ́, kò sẹ́ni tí ò mọ ọgbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wá tì. wọn kì í pè èèyàn lólè kó tún máa gbé ọmọ ẹran jó pé èyí tí gòǹbè ń ṣe yìí
ó ń jíṣẹ́ táwọn kan rán ni. lọ́ọ̀yà náà ní ẹjọ́ tó ti fẹ́ parí tí àwọn ti ríbi fokùndé òun Gombe fúnra ẹ̀ mọ́lẹ̀ tí ọ̀rọ̀ sì ti di kọkùnrin tó àtọ̀rìn kóbìnrin tó àtọ̀rìn káwá wo ẹni tí yóò lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. ṣé ìyẹn lòun tún lóun yóò yí kinní kan padà nínú ẹjọ́ tó ti wà nílẹ̀ tó sì ti ń lọ mọ̀ràn-ìmọ̀ràn. lọ́ọ̀yà náà ní kí adájọ́ lífù má gbà fún un rárá ni. ó ní kì í ṣe pé ó fẹ́ fi ìyípadà tó mú wá ìṣe kinní kan ju kó fi fa àwọn sẹ́yìn lọ. bẹ́ẹ̀ ni kò sí àyè ìfàsẹ́yìn kankan nínú ẹjọ́ yìí mọ́ torí bí Gombe bá ti ń fa àwọn sẹ́yìn bẹ́ẹ̀ ni ewu yóò máa wà lọ́rùn àwọn oníbàárà wọn nínú ADC. lọ́rọ̀ kan lọ́ọ̀yà David Mark ní kí wọ́n má gbà fún Gombe o. bí oko bá sún mọ́ra ọ̀nà kan náà làátọ̀ débẹ̀ bí òun ti sọ náà ní lọ́ọ̀yà Arẹgbẹ Rilwanu Ọ̀pálàṣì sọ. ṣé ẹni tí à ń ṣọ́ kò ṣòro mú? ọkùnrin lọ́ọ̀yà náà ní àwọn ti rí àṣírí Gombe àti àwọn agbẹjọ́rò ẹ̀ gbogbo. Ọ̀pálàṣì ní nígbà tí ẹjọ́ yìí bẹ̀rẹ̀ ọ̀tọ̀ ni ohun tí Gombe gbé wá èyí tó wá ṣẹ̀ṣẹ̀ mú wá yìí ó ti yí gbogbo ẹjọ́ náà padà láti ilẹ̀ ni. ọkùnrin agbẹjọ́rò tó ń ṣojú Ràúfù Arẹgbẹṣọlá níwájú adájọ́ lífù yìí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ Gombe ti ní òun kò gbà pé wọ́n ti yí òfin ẹgbẹ́ ADC padà nítorí ẹ̀ ló ṣe ń gbé ìwé òfin kan tí kò sí ẹnìkankan tó fọwọ́ sí i káàkiri ohun tó sì fi pẹjọ́ gan-an nìyẹn. nígbà tó wá mọ̀ nígbẹ̀yìngbẹ́yìn pé àwọn ti yí òfin ẹgbẹ́ padà àti pé ìgbìmọ̀ apàṣẹ tó ga jù lọ nínú ẹgbẹ́ ló fọwọ́ sí i kí wọ́n ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ 29 oṣù keje 2025 tó sì jẹ́ ọjọ́ náà ni wọ́n pàṣẹ kí wọ́n yí ìgbìmọ̀ tó ń darí ẹgbẹ́ náà padà tí gbogbo èyí sì wà níbàámu pẹ̀lú òfin torí gbogbo ẹ̀ ní INEC mọ̀ sí pé ohun tó jẹ́ kí Gombe bẹ̀rẹ̀ ságbàsólà tuntun bí ẹni tó tẹsẹ̀ bọ eérú gbóná rèé nítorí ìdí ẹjọ́ tó ń rù kiri gan-an nìyẹn ẹjọ́ náà sì ti fìdí rẹmi. Ọ̀pálàṣì ní ẹni tó gbé ìwé òfin tí kò sẹ́ni tó fọwọ́ sí i wá sílé ẹjọ́ tẹ́lẹ̀ tó wá ń sáré kiri báyìí tó tún gbé ìwé míì wá tó ní wọ́n ti fọwọ́ sí yẹn tó tún yí àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ sínú ìwé ìpẹ̀jọ́ ẹ̀ tẹ́lẹ̀ padà pé irú ẹni bẹ́ẹ̀ yẹn kò ṣeé dúró de o kò ṣeé tẹ̀lé pàápàá ohun tí adájọ́ lífù kò sì ṣe gbọ́dọ̀ gbà á láàyè kó tún yé kinní kan padà nìyẹn torí tọ́kì yìí balẹ̀ kó tún padà sọ́nà fún un. bó tilẹ̀ jẹ́ pé bí a ti ń wí yìí ẹgbẹ́ ADC ti fi orúkọ Àtíkù Abubakar àti Rotimi Amaechi sórí àtẹ ayélujára àwọn INEC gẹ́gẹ́ bí Bọ́lájí Abdullahi ti ṣe alukoro ẹgbẹ́ náà ti wí. síbẹ̀ inú fu àyàfu làwọn èèyàn náà wà nítorí bí ìdájọ́ kan bá wá tó dé lójijì tí ìdájọ́ ọ̀hún ò bá dáa ìṣógingin ni yóò bàdíjẹ́ o bí ìgò kẹrosíìnì bá fọ́ lójijì sọ́bẹ̀ orí iná kìnìún ọ̀hún di àjẹtì nìyẹn. bí adájọ́ lífù bá dájọ́ pé kì í ṣe àwọn Àtíkù ló lẹ́gbẹ́ ṣàǹgbá fọ́ nìyẹn o epo pupa dà sí yẹ̀pẹ̀ pupa kò sẹ́nìkan tí yóò lè yọ wọn kúrò lára ara wọn. ohun tí àwọn Arẹgbẹ àti Máàkì ṣe ń bínú rèé nílé ẹjọ́ pé kí adájọ́ lífù má tún fààyè gba Bàlá Gombe kó tún tú ẹrù tí àwọn ti dì kalẹ̀ dáadáa ká. adájọ́ náà ti ní òun ti gbọ́ ṣá o pé kò sí wàhálà tó bá di ọjọ́ keje oṣù keje yìí ìyẹn ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀ òun yóò dá ẹjọ́ náà lórí pé bóyá kí àwọn gba ìwé Gombe wọlé tàbí kí àwọn má gbà á wọlé àti bí àwọn yóò ṣe bẹ̀rẹ̀ ẹjọ́ náà ní ẹyẹ kò sọ́kà láti mọ ẹni tó ní ẹgbẹ́ ADC gan-an tí ọ̀rọ̀ gbogbo yóò sì yanjú. ṣùgbọ́n ọ̀rọ̀ ADC yìí bí ìgbà tí mọ́tò tó ń kó àwọn èrò lọ kò lépo nínú tó mọ́ ni o tí dẹ́rẹ́bà sì ń pariwo pé epo ń fẹ́ tán o epo ń fẹ́ tán nínú mọ́tò yìí o ilẹ̀ ló sì ń ṣú lọ yìí o ilé epo ló sì wà níwájú yìí bóyá ìwọ̀nba epo tó kù yóò wá gbé wọn délé epo tàbí kò ní í gbé wọn dọ́hùn-ún ohun tó ń kó ìdààmú ọkàn bá àwọn adarí ẹgbẹ́ ADC yìí lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Ọláìwọlá alága ló ń yẹ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí ẹgbẹ́ ADC yìí wò tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn a kú dédé àkókò yìí o.